Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní àkókò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo tó ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa àti àǹfààní òmìnira tí à ń gbádùn láti lè ṣí ọ̀rọ̀ rẹ̀ wò. Ẹ já Bíbélì wá sí ìwé Hébérù orí 3 ní ọjọ́ òní. Hébérù orí 3. Wọ́n ka ẹsẹ̀ ìkeje, ìkẹjọ àti ìkẹẹ̀dógún. Wọ́n wá sáré lọ sí orí 4 pẹ̀lú. Wọ́n ka ẹsẹ̀ ìkeje níbẹ̀ pẹ̀lú. Bí sọ nínú ìwé Hébérù orí 3 ẹsẹ̀ keje pé nítorí náà gẹ́gẹ́ bí Ẹ̀mí Mímọ́ ti wí lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe sé ọkàn yín le bí ìgbà ìmúnibínú bí ní ọjọ́ ìdánwò ní aginjù. Ẹsẹ̀ kẹẹ̀dógún nígbà tí à ń wí pé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe sé ọkàn yín le bí ìgbà ìmúnibínú. Orí 4 ẹsẹ̀ keje ẹ̀wẹ̀ ó yan ọjọ́ kan ó wí nínú ìwé Dáfídì pé lónìí lẹ́yìn ìgbà pípẹ́ bẹ́ẹ̀ bí a ti wí ní ìṣáájú. Kí la wí ní ìṣáájú? Ó nìyí o pé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe sé ọkàn yín le. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí kókó tí mo pè ní ọkàn líle. Ọkàn líle. Ọba àwọn ọba àti olúwa àwọn olúwa, ẹ ṣé fún oore ọ̀fẹ́ àti òmìnira tá à ń gbádùn láti lè wàásù ọ̀rọ̀ yín ní gbangba lórílẹ̀-èdè yìí àti lórí ètò tí a wà yìí. Mo gbàdúrà Ọlọ́run ìpè kẹ́ jẹ́ kí agbára tó wà ní ọ̀rọ̀ yín kó ní ipa rere láyé wa lónìí, wípé kí ọ̀rọ̀ yìí kó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òòlù láti fọ́ ọkàn líle tútù ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ ka ẹsẹ̀ kẹẹ̀dógún yẹn lẹ́ẹ̀kan sí. Nígbà tí à ń wí pé ìwé orí 3 ẹsẹ̀ kẹẹ̀dógún yẹn lẹ́ẹ̀kan sí pé nígbà tí à ń wí pé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe sé ọkàn yín le. Kí ni túmọ̀ pé kéèyàn sé ọkàn rẹ̀ le tàbí kó ní ọkàn líle? Ó túmọ̀ sí pé kìí ṣe ọkàn tí ó ṣe yí padà. Ó túmọ̀ sí pé kìí ṣe ọkàn tí ó máa gbọ́ràn. Ó túmọ̀ sí pé ó jẹ́ ọkàn tó yí gbì. Ó túmọ̀ sí pé kìí gbọ́ kìí gbà nírú ọkàn bẹ́ẹ̀. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀yin olùgbọ́ mi, irú ọkàn wo ni ọkàn yín? Ìjẹ́ ọkàn tó máa ń gbọ́ ni, tó máa ń tẹ́tí sí òtítọ́, tó sì máa ń gbà fún òtítọ́, àbí tó ti yí gbì sí òtítọ́? Ẹ̀yin wo ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní àkókò yìí? Ẹ̀yin tí mo fẹ́ bá sọ̀rọ̀ ní ẹ̀yin tẹ́ máa lọ léèsìn, tẹ́ máa bínú kú òǹbẹ̀ tẹ́lẹ̀ lọ léèsìn yẹn mọ́. Pásítọ̀ mọ́ tó ṣẹlẹ̀ sí mi, ó sì fi mí wàásù. Mo ní àǹfààní ní ọdún kan láti wàásù nínú ìjọ Ọlọ́run kan. Gẹ́gẹ́ ṣe mọ̀ pé aṣiṣẹ́ kiri ni mí. Nígbà tí mò ń sọ̀rọ̀ nínú ìsìn yẹn, èmi ń sọ ohun tí Ọlọ́run fi sí mi lọ́kàn. Ẹni tí mo fi ṣàpẹẹrẹ, àṣẹ nǹkan kan lọ láàrin àwọn méjèèjì tó jẹ́ pé nítòótọ́ ohun tí mo sọ ó dàbí pé ìkan náà àwọn méjèèjì ti pè mí sẹ́yìn sọ̀rọ̀ fún mi ni. Ṣùgbọ́n ní iwájú Ọlọ́run àti ènìyàn kò ṣe ṣiṣẹ́lẹ̀ lẹ́ẹ̀kan wípé ẹnikẹ́ni pè mí sọ̀rọ̀ fún mi. Èmi kàn sọ tèmi bí Ẹ̀mí Mímọ́ ṣe jẹ́ kí ni fi sí mi lọ́kàn ni. Ọ̀kan náà méjèèjì tí ẹ pilẹ̀ wá bí mí lẹ́yìn pé
ṣé ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀ ni mo ní rárá wọn ò mọ̀ bẹ́ẹ̀ mà ṣe sọ yẹn gẹ́lẹ́ mọ̀ ló ṣe rí mo ní nítòótọ́ kì í ṣe gbogbo pásọ̀ ni máa gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ sí ọ ohun tọ́lọ́run fún un pé kó wàásù lọ́rọ̀ Ọlọ́run òun ló wà ṣùgbọ́n nínú àwọn àkókò yìí ní tó máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa ni pé a máa ń ṣí ọkàn wa lé kì í kàn ṣe èyí nìkan ọ̀pọ̀lọpọ̀ wa la ti máa ń lọ sílẹ̀ sí pé kò sí tí pásítọ̀ bá wí tinú mi ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń lọ pẹ̀lú ìpèsè ọkàn ara wa sílẹ̀ pé kò sí tí wọ́n lè bá mi sọ pẹ̀lú gbogbo ohun tí wọ́n fi hàn mí nínú ọ̀rọ̀ Ọlọ́run tinú mi ni wọ́n ṣe jẹ́ kí n sọ fún ọ pé irú ènìyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aláṣẹ máa ń sọ gbólóhùn bíi pé pásítọ̀ kò lè yé yín kálẹ̀ ń ṣe irúṣẹ́ wa ni ẹ mọ̀ pé èyàn ò lè ṣe olótìtọ́ láyé kò sí tó ń ṣe tẹ́nìkan ò ṣe rí a sì ti ráhùn tó ṣe olótìtọ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀ ní ìgbà kan rí ìwọ náà lè ṣe olótìtọ́ ní àkókò yìí Bíbélì ní má ṣì ọkàn rẹ le gbólóhùn kìíní tí mo fẹ́ sọ ó ní pé ta ni ẹni tó lè ṣí ọkàn rẹ le àwọn ẹni kìíní ènìyàn tó lè ṣí ọkàn wọn le ni àwọn tí kò mọ Olúwa tí wọn kò ní ìgbàlà wọ́n fún alápẹẹrẹ èèyàn bíi Fáráò á fún alápẹẹrẹ èèyàn bíi Nebukadnezari á fún alápẹẹrẹ èèyàn bíi Bẹ́sásárì àwọn èèyàn wọ̀nyí wọ́n ṣí ọkàn wọn lé ní àkókò kan tàbí òmíràn gbọ́ gbogbo wọn pátá wọn kì í ṣe ẹni ìgbàlà wọn kì í ṣe ọmọ Ọlọ́run ìgbà wọn kan tún wà tó tún lè ṣí ọkàn wọn lé àwọn ẹni tó yẹ pé wọ́n tiẹ̀ ti gbàgbọ́ tàbí tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ẹ wo ìwé Máàkù orí 9 pẹ̀lú mi Máàkù orí 9 ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 42 àwọn àwọ̀ orí 8 ẹsẹ̀ 17 náà ṣùgbọ́n Máàkù orí 9 ẹsẹ̀ 42 ó wípé wọn kò ṣàrònú iṣẹ́ ìyanu ti ìṣù àkàrà nítorí tí ọkàn wọn le jẹ́ màá tí Jésù sọ pé ọkàn wọn le ní àwọn ọmọlẹ́yìn Máàkù orí 9 ẹsẹ̀ 17 nígbà tí Jésù sì mọ̀ ó wí fún wọn pé èyí tí ẹ̀yin fi ń ṣàròyé pé ẹ̀yin kò ní àkàrà lọ́wọ́ ẹ̀yin kò tí ì kíyèsí títí di ìsinsìnyí ẹ kò sì tí ì wòye ẹ̀yin sì ti ní ọkàn líle títí di ìsinsìnyí Jésù wọ́n pé pẹ̀lú gbogbo ohun tí a ti rí ọkàn yín sì le ta lọ́kàn rẹ̀ lele ọkùnrin ọkàn rẹ̀ lele ta ní ọkàn rẹ̀ lele obìnrin ọkàn rẹ̀ lele ta ní ọkàn rẹ̀ lele ọmọdé ọkàn rẹ̀ lele ta lọ́kàn rẹ̀ lele àgbàlagbà ọkàn rẹ̀ lele ìjọ ènìyàn àwọn ọmọlẹ́yìn àwọn tí kìí ṣe ọmọlẹ́yìn kò sẹ́ni tọ́kàn rẹ̀ ò lele a nílò láti kíyèsára irú ọkàn ta ní ìwé Sámúẹ́lì kìíní orí 9 ẹsẹ̀ 6 ó tún pè wá sí àkíyèsí wípé àwọn ọmọ Ísírẹ́lì ọkàn wọn le ǹjẹ́ èyí ti ṣe tí ẹ̀yin fi ṣe àyà yín le bí àwọn ará Íjíbítì àti Fáráò Ọlọ́run wo àwọn tó jẹ́ àti àpè ní ọmọ Ísírẹ́lì àwọn ọmọ tiẹ̀ àwọn ènìyàn tiẹ̀ ó wípé bóò lẹ ṣe ṣe ọkàn yín báyìí bíi tàwọn Fárísì bíi tàwọn ará bíi Fáráò àti àwọn ọmọ Íjíbítì kí tálọ́kàn rẹ̀ lélẹ̀ àwọn tí ń lọ léèsìn àwọn tí ì lọ léèsìn àwọn tí wọ́n máa gbọ́rọ̀ Ọlọ́run àtàwọn tí ò gbọ́rọ̀ Ọlọ́run kò sẹ́ni tọ́kàn rẹ̀ lélẹ̀ ṣùgbọ́n kí ni àpẹẹrẹ tó fi hàn wá wípé ọkàn èèyàn le kí ni àwọn nǹkan tó máa fi hàn ní àwa pé ọkàn ènìyàn le ìwé Ẹ́kísódù orí 5 ẹsẹ̀ 2 àmì kíní fún ọkàn líle rèé Bíbélì wípé Fáráò sì wípé ta ni Olúwa nǹkan àkọ́kọ́ tó máa fi hàn pé ọkàn ènìyàn le ni pé èèyàn kò ní ka Ọlọ́run sí Fáráò ní ta ni Olúwa
túnmọ̀ sí pé kò ṣe kí ni o kò mọ Olúwa àbí kò ènìyàn mú ọ̀rọ̀ Ọlọ́run wá oníta ló wí bẹ́ẹ̀. Ẹni tí Bíbélì pè ní iná ajónirun, ẹni tí Bíbélì sọ pé ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Fáráò wá wò ó ní ta ni Olúwa, ta ni? Ẹ má bá mi sọ, wọn ò lọ́ọ̀bì kankan. Ẹ̀wọ̀ ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa, ó ní ta ni Olúwa tí èmi ò fi gba ohùn rẹ̀ gbọ́ láti jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ. Ọkàn líle, àmì kìíní tó fi hàn pé ọkàn rẹ le, ó ní pé o ò ní àkàsí fún Ọlọ́run. Ṣé wọ́n lọ dára rẹ ni? Ṣé wọ́n lọ múra rẹ wá sáyé? Àpẹẹrẹ ọkàn líle kìíní, ó ní àìní àkàsí sí Ọlọ́run. Àpẹẹrẹ kejì, ó ní àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu. Ìwé Nehemiah orí 9 ẹsẹ̀ 16. Nehemiah orí 9 ẹsẹ̀ 16. Ó sọ̀rọ̀ fún wa nípa ọkàn líle níbẹ̀. Kò sẹ́ni tí ọkàn rẹ̀ ò lele. Oníwàásù ọkàn wọn a máa le. Ó jẹ́ mọ́ dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ oníwàásù tó yẹ pé àwọn a máa báyẹ̀ wípé má ṣe báyìí mọ́. Ìgbà tó bá bá wọn wí wọn ò bínú ni, wọn ò gbà sódì ni. Nehemiah orí 9 ẹsẹ̀ 16. Ṣùgbọ́n àwọn àti àwọn bàbá wa wu ìwà ìgbéraga, wọ́n sì mú ọrùn wọn le, wọn kò sì gba òfin rẹ̀ gbọ́. Gbogbo ohun t'Ọlọ́run sọ pé kí wọ́n ṣe, kí ni wọ́n ò ṣe o? Wọ́n ò ṣe. Ẹ wá wo ẹsẹ̀ 17 yẹn, Bíbélì ní wọ́n sì kọ̀ láti gbọ́ràn. Ṣé ẹni tọ́kẹ́ èèyàn bá ti le, kò sí ní tán sọ fún ẹ̀yìn etí ni ó bọ̀ sí. Má ṣe báyìí mọ́, nǹkan tán ní kó má ṣe yẹn, òun ni ó ṣe. Sọ́mọ́ ní ṣe báyìí, èyí tán ní kó ṣe yẹn, òun ni kò ní ṣe. Nítorí pé kí ló ń ṣẹlẹ̀ sí o, ọkàn rẹ̀ ti kí ni o, ó ti le. Ọkàn rẹ̀ ti le. Àmì kìíní fún ọkàn líle, òun ni pé ta ni Olúwa? Wọn kì í ka Ọlọ́run sí. Wọn kì í gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu. Nǹkan kẹta nípa ọkàn líle ni àìgbàgbọ́. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 9. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 9. Acts 19 sọ nípa ọkàn líle. Ẹsẹ̀ 9. Ṣùgbọ́n nígbà tí ọkàn wọn mìíràn nínú wọn ti di líle, tí wọn kò sì gbàgbọ́. Ṣé ẹni bó ṣe di pọ́kàn wọn ti le báyìí, kí ni wọ́n ṣe o? Wọn ò gbàgbọ́. Kí nìdí tí wọ́n fi sọ pé ò ní gba Jésù? Bí wọ́n ṣe sọ fún wọn pé Jésù lọ́nà. Gbogbo ìgbà ló ń gbọ́ pé Jésù ń padà bọ̀. Gbogbo òwò gan mọ̀ pé Jésù ni ó ṣèdájọ́ ayé. Ọkàn rẹ̀ sì le síbẹ̀ pé èmi kọ́. Wọ́n bá máa gbà á, èmi ò lè gbà á. Ìtí ó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ọkàn líle ni pé ó máa ń mú kí ni wá o? Àìgbàgbọ́ wá. Kí ló tún máa ń mú wá o? Àìgbọràn. Kí ló tún máa ń mú wá o? Àìkàsí. Wọ́n ní ọ̀nà ìyèrè, wọ́n lọ́fẹ̀ẹ́ ní ìgbàlà, wọ́n ní tó bá ti nígbàlà ò ní ṣègbé. Ó sì sọ pé tí wọ́n sọ ṣé wọ́n ti dọ́run rí ni? Wọ́n ní bó ṣe dọ́run rèé, kí ló ń wí? Ẹjọ́ máa fọ́tán, ẹjọ́ máa sọ̀rọ̀ fọ́tánfọ́tán. Ó tún ti bẹ̀rẹ̀ sí pariwo, ariwo ti ẹ̀rọ lọ́rùn, yóò tún máa ranjú tó, kò tí ẹ̀ mọ̀ pé wọ́n ń wò ń lé. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé wọ́n ń wò mí lé. Gbẹ́dì tí mo fi ń ké ni pé ìfẹ́ kò ṣègbé. Mo pè ọ́ níjà ni pé má sí àyà rẹ̀ le. Torí tó o bá sí àyà rẹ̀ le, ọ̀la lè pẹ́ jù. Tó o bá sí ọkàn rẹ̀ le, ọ̀la lè pẹ́ jù. Àmì àwọn tí ó sí ọkàn wọn le ni pé wọn kò ní àkàsí, àìlákàsí. Àmì àwọn tó ní sí ọkàn wọn le, ó ní pé wọn kò ní ìgbọràn, àìgbọràn wà nínú wọn. Àmì àwọn tó sí ọkàn wọn le, ó ní pé wọn kò ní ìgbàgbọ́, àìnígbàgbọ́, àìgbàgbọ́, àìgbọràn, àìlákàsí. Fáráò ní ta ni Ọlọ́run? Ṣàwárí ọkàn tí ó bá ti le, nǹkan burúkú mẹ́ta
ló máa ń ṣẹlẹ̀ sí wọn. wọ́n fi hàn wá kí n tó wá pè wá níjà. ìwé òwe orí 28 Proverbs 28 ìwé òwe orí 28 ẹsẹ̀ 14 verse 14. Bíbélì wípé ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo, ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Ọlọ́run bọ́ sọ̀rọ̀ bó ṣe báyìí mọ́ ó ní ayé ìjọ fáwọn ẹ̀yìn ayé ìjọ nu. Mọ́ mutí mọ́, mọ́ yàlè mọ́, mọ́ mugbó mọ́, mọ́ ṣe panṣágà mọ́, mọ́ ṣe dáadáa, jẹ́ olótìtọ́, mọ́ gbàdúrà, mọ́ ka ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ó sí àyà rẹ lé, ó ka Ọlọ́run sí, ó gbọ́ràn, ó gbàgbọ́. Ìwé ìdíje tó bá ti sí àyà rẹ lé, ó ní yóò ṣubú sínú ibi lójijì. Nǹkan àkọ́kọ́ tí ìsí àyà lé máa ń mú wá fún ni ó ní ìṣubú. Ta ló wù kó ṣubú? Kò sí. Ó fẹ́ ṣubú, ó sì fẹ́ tú ọkàn rẹ ká láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó mú kan ní nínú kó ṣubú tàbí kí kó ṣe kí ni o kò gbọ́ràn. Bọ́n máa bọ̀ ohun ìyá rẹ̀ oní kí ni bàbá mi tó yẹ pé nǹkan ayé àtijọ́ nìkan ni máa ń sọ. Ṣé o mọ̀ pé kò sóhun tuntun lábẹ́ ọ̀run ni? Kò tí ì yí ọ débẹ̀. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run yìí. Bí ó ti wà látẹ̀tẹ̀ kọ́ ṣe, ó ń bẹ ní ìsìn. Bẹ́ẹ̀ ni ó sì máa rí. Nígbà ayé Sódómù àti Gòmórà, ọkùnrin àtọkùnrin ti ń bára wọn lò. Kò sí tuntun bẹ̀. Nǹkan burúkú sì ni Ọlọ́run sì pa wọn run ni. Àwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run láti bá ọkùnrin àtọkùnrin lò, bí ó sọ pé Olúwa dá ìfọ́jú lù wọ́n. Wọ́n ń bọ́ sọ̀rọ̀ wípé ẹni tó fẹ́ yìí béèrè fún ìtọ́ni Ọlọ́run. Ó ní rárá àfọmọ pupa. Yóò bá tí ìfọmọ pupa wọ́ ọlọ́mọdé òṣìgbé. Kò ṣẹ̀ṣẹ̀ inú kéèyàn fọmọ pupa o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kìí ṣe ìfẹ́ Ọlọ́run fáyé rẹ, ó mọ̀ lè ṣubú lójijì. Ó yẹ kó dé ipò kan láyé rẹ kó sọ pé bàbá ìfẹ́ tí èmi kọ́, ìfẹ́ tí ẹni ká ṣe. Má sí àyà rẹ lè láì ka Ọlọ́run sí, láì gbọ́ràn, láì gbàgbọ́, torí pé ohun tó mú wá ó ní ìṣubú òjijì. Ṣé ìṣubú wá dáa? Kò sẹ́ni tí dípò kẹ́nu rẹ̀ máa ga sí, ọba ṣubú yóò tún ṣe bẹ̀rẹ̀ ni. Ìṣubú òjijì kò sóore ń bẹ. Jùwé jẹ́ kí fẹsẹ̀ Bíbélì mi hàn. Ìwé orin Dáfídì yẹn náà, orí 19 ẹsẹ̀ 1. Orí 29 ẹsẹ̀ 1. Bíbélì wípé ẹni tí a bá ń bá wí tí ó sì wọ ọrùn kì yóò parun lójijì láìsí àtúnṣe. Nǹkan kejì tí ìsí àyàlé máa ń mú wá ó ní ìparun. Wá Bíbélì yẹn tó bá gba ọmọ gbọ́ ó ní ìyè. Tó bá ti sí àyà rẹ tó gba Jésù gbọ́, tó bá ti gbàgbọ́ báyìí, Bíbélì sọ pé ẹni tí kò gbọ́ ọmọ gbọ́ ó ní kò ní ìyè, ó ní ìbínú Ọlọ́run ó wà lórí rẹ̀. Bíbélì wípé kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé. Ìparun ó ní ìsí àyàlé máa ń mú wá. Wọ́n pè ọ́ tẹríba fọ́kọ rẹ oníláyé, ìmọ̀ bá fà á ni. Wọ́n pè ọ́ máa tọ́jú ìyàwó rẹ, fi ìfẹ́ hàn sí oníláyé. Ọmọ dáadáa yẹ jẹ́ olóòtítọ́ sí ìyàwó rẹ, finú hàn, jẹ́ kó mọ nǹkan tó ń ṣe. Ìwọ náà gẹ́gẹ́ bí aya finú ọkọ rẹ, ẹ máa jẹ́ olóòtítọ́ sí ayé. Ó ní níbo ọkùnrin ẹ̀ ṣe finú hàn, obìnrin ẹ̀ ṣe finú hàn. Ẹni tá à ń bá wí tó wá ọrùn kì, Bíbélì ní yóò parun lójijì láìsí àtúnṣe. Jẹ́ n fi nǹkan kẹta hàn wá. Mo ní ó ń fa ìṣubú, mo ló ń fa ìparun. Ìwé Dáníẹ́lì orí 5 ẹsẹ̀ 20
sísí àyàlé ó jẹun tó léwu púpọ̀ tí kò yẹ ká mọ̀ tiẹ̀ bá wọn dánwò. Orí 5 wo ẹsẹ̀ 20 yẹn dáadáa. Ṣùgbọ́n nígbà tí ọkàn rẹ̀ gbéga tí inú rẹ̀ sì le nípa ìgbéraga, bí nínú rẹ̀ jẹ́ kí ni ó le nípa ìgbéraga, a mú kúrò lórí ìtẹ́ rẹ̀, wọ́n sì gba ògo rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ṣẹ́rí ó máa ń ṣíyàn nípò ni sínú tí ò dáa. Ẹ wá, ṣé parun òjijì ló dáa? Àbí ṣíṣubú sínú ibi? Àbí ìṣínípò? Nebukadnezari ó sí àyà rẹ̀ lé, Ọlọ́run ṣí nídìí. Ó wá ń bẹ́wọn ẹranko jẹun, aṣọ di ẹranko ọdún 7 ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé kò ka Ọlọ́run sí. Ọlọ́run sọ pé kó lè mọ̀ pé ọ̀gá ògo olówà lórí ìtẹ́, a sì máa fi ẹnikẹ́ni tó bá wù síbẹ̀. Ìwọ olóṣèlú tán fún nípò, ó ti sáyà rẹ̀ lé pé tinú rẹ̀ ló ṣe, ò ní ṣe nǹkan kan láti ran àwọn ìlú lọ́wọ́. Nǹkan 3 ló lè bá ọ: ìṣubú sínú ibi, ìparun òjijì, àti ìṣípò kúrò nínú ipò tó dá yẹn, tó wà bọ́ sí ipò ẹni yẹpẹrẹ, ẹni lásán. In tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ yín di ẹni lásán ní dídọjọ́ òní, òun là ń sọ fún yín yẹn, ìsí àyàlé. Ṣùgbọ́n ètò burú jáì nínú nǹkan tí ìsí àyàlé ń fà, òun ni pé ó ń rán ni lọ sí ọ̀run àpáàdì. Jésù wá sáyé kó o má bàa ṣègbé. Ẹ̀ṣẹ̀ mi àti ẹ wá sáyé, wà láyé kémi àti ń lè ṣègbé. Bẹ́ẹ̀ wá sọ pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ pàápàá sí wa lé yìí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa, wọ́n dé ládé ẹ̀gún, wọ́n gún lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́, wọ́n gún léṣo lọ́wọ́ kí èmi àti ẹ bá lè ní ìyè àìnípẹ̀kun. Ó sì sọ pé òun fẹ́ bùn ọ ní ìyè àìnípẹ̀kun lọ́fẹ̀ẹ́. Ó ní mú ikú wá gba ìyè, ó sì ní láyé ká má bọ́ ọ sọ. Ẹ̀sìn rẹ̀ náà ni, iṣẹ́ rere rẹ̀ náà ni, òfin rẹ̀ náà ni, ìbátanmọ́làkejì jẹ́ náà ni. Má sí àyà rẹ̀ lè. Gba ọmọ gbọ́ kó o ní ìyè àìnípẹ̀kun lọ́fẹ̀ẹ́. Ẹ̀bùn ọ̀fẹ́ ni. Gba Jésù sínú ọkàn rẹ̀. Àwọn tó sí àyà wọn lè, ìparun ńlá ni wọ́n bá ń di ẹ̀. Àbẹ́ẹ̀ rí bí ọba Fáráò ṣe bódò lọ ni, torí pé ó sí àyà rẹ̀ lè. Ibi òjijì ló wà ń bẹ̀, ìṣípò padà ló wà ń bẹ̀ kúrò nínú ipò tó dá sí ilẹ̀. Wò mí dáadáa, gba Jésù lónìí. Pè sínú ọkàn rẹ̀ níbi tó wà yẹn wípé Jésù ṣàánú mi. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mi, ò kú nítorí mi. Wọ́n ti ní kí n gbà ọ́ láti jọ́ ẹ̀, ṣùgbọ́n mo ti pinnu lónìí láti gbà ọ́ sínú ayé mi. Mo ti fi ìgbàgbọ́ mi sínú ikú, sísin àtàjíǹde rẹ gẹ́gẹ́ bí ohun tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi, tó sì ra ìyè àìnípẹ̀kun fún mi lọ́fẹ̀ẹ́. Jésù, mo dúpẹ́ torí pé o ti wá sínú ọkàn mi lónìí. Jésù, mo dúpẹ́ torí pé o ò ní kúrò nínú ọkàn mi láéláé. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí, ní Mọ́níyà ni o, tàbí ní Ìlúpéjú ní Bódìjà, tàbí ní Ìjókòdó, tàbí ní Ìwó Road, tàbí ní Ọlọ́run Dáàbá. Yóò jẹ́ orísun, tàbí ní Bódìjà pẹ̀lú. Gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín. Tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́, tàbí ní ìlú Èkó, tàbí ní ibikíbi, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 5652 070 38 06 5652 070 87 68 2122 070 87 68 2122 070 55 307492. Èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi.
Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè. Èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun, ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí, Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.